ṣe rí i pé láìsí màjíìkì kankan ń bẹ àṣẹ Ọlọ́run tí ń bẹ ń bi kí ewúrẹ́ ó fẹ̀gbẹ́ lélẹ̀. Ìwọ tó fẹ́ wo fọ́nrán yìí lónìí ò ní kó sínú ìgbèkùn ayé, ò ní ṣalábàápàdé àwọn alágbèédá. Wọ́n ń fi ewúrẹ́ wọ́n fi ń lu èèyàn ní jìbìtì. Wọ́n ń fi ewúrẹ́ gba owó lọ́wọ́ àwọn ènìyàn kì í wá ṣòwò kékeré, òbítíbitì owó. Lọ́nà wo? Share fọ́nrán yìí, comment, like, subscribe, kẹ́ ẹ follow wa. Èdè ọmọ ìyá ilépo lọ́jà gbangba lórúkọ tèmi ń jẹ́. Akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. Má kó sí gbó atú, má bọ́ sọ́wọ́ àwọn oníwàyó, má kó sọ́wọ́ àwọn oníjìbìtì. Ohun tí mo fẹ́ ṣe lónìí, ọ̀pọ̀ ló ti kó sínú ìgbèkùn yìí. A mú díẹ̀ wá fún yín nínú fọ́nrán tòní. Ohun tẹ́yin náà lè ṣe tẹ́ lè gbìyànjú ẹ̀ wò ni. Ṣé mọ̀ pé ẹni tó bá wà wá kú wa, òun náà rírì kúrì nínú ayé. Ẹ wá ewúrẹ́, ẹ tẹ̀lé wa ká lọ bá a ṣe fẹ́ ṣe nínú fọ́nrán yìí. Ewúrẹ́ méjì la mọ̀ láǹfààní àti lò. Ẹ jẹ́ agbéra wa débẹ̀ náà ká practicalize ẹ̀. Bẹ́ẹ̀rẹ̀ yìí bá ti sùn, orí ẹ bàjẹ́. Kábíyèsí Olódùmarè, ṣe rí pé ńgbà tí a gbé ewúrẹ́ yìí lẹ̀ tá a faṣọ bò lójú, ẹ rí ipò sùn. Ohun tó jẹ́ kàyéfì ń bẹ mò ń bọ̀ wá ṣàlàyé fún wa. Kọ́ má dàbí ẹni pé toró jẹ́ ewúrẹ́ ẹyọ kan, á tún lo ewúrẹ́ míì náà. Gbé ewúrẹ́ kejì yẹn lẹ̀. Ìyórí sàn. Kábíyèsí Olódùmarè, ṣe rí i pé láìsí màjíìkì kankan ń bẹ àwọn kinní sùn fúnra ra wọn. Àṣẹ Ọlọ́run tí ń bẹ ń bi kí ewúrẹ́ ó fẹ̀gbẹ́ lélẹ̀ kẹ́ ẹ gbé aṣọ lé e lójú. Àwọn míì àti ẹ̀ máa ṣe òṣùká wọn á gbé e lé lórí. Bẹ́ẹ̀ bá ti faṣọ bò ó lójú, ewúrẹ́ ó mọ rí nírí pé inú òkùnkùn ayérayé lòún wà. Gbogbo ìwọ tó ń wo fọ́nrán yìí ò ní sínú òkùnkùn ayérayé. Bí wọ́n ti wà yìí, bá a bá fi wọ́n lẹ̀ fódìdí ọjọ́ méje àbí jù bẹ́ẹ̀ lọ, àwọn ewúrẹ́ yìí ò ní dìde níbi tí wọ́n wà yìí. Bó làwọn tí wọ́n wá fi ń gbá èèyàn lójú, bó ni wọ́n ti ń lò wọ́n lára ọ̀tọ̀ọ̀tọ̀. Bó bá jẹ́ ilé àfáà lẹ lọ, pásítọ̀ àbí babaláwo, Yorùbá máa pòwe kan pé òrí ò ní balẹ̀ kó má yí nǹkan. Ṣé mọ̀ pé ohun tí kò wá jẹ ni kó wá náà ń wá. Ẹlòmíì sì ti rójú àìrójú ní tó ń wá káàkiri nínú ayé. Bọ́ọ̀ bá ti mọ Ọlọ́run lọ́kan, ó máa san mọ́ráfù fáwọn tó jẹ́ pé wọ́n mọ̀ fowó ẹ jẹun. Bó bá jẹ́ láàfáà ni pásítọ̀ àbí babaláwo, wọn á kéwúrẹ́ méjì ilẹ̀ àbí ewúrẹ́ ẹyọ kan, wọn á wá sọ fún ẹ wípé ẹ ra wọn, ẹ jẹ́ wà bẹ́ẹ̀ yóò wọnú ẹ̀ náà. Bó bá jẹ́ àfáà, àlùfáà, àbálùfáà, wọn á kéwúrẹ́ kan lẹ̀, wọn á wá dèyìn sórí fọ́mátì kan wípé bá a bá bojú ewúrẹ́ yìí, bí ewúrẹ́ yìí bá sùn tí ò dìde, wọn àpáyé ló ń ṣe yín. Ṣùgbọ́n bá a bá mú ewúrẹ́ yìí, àwọn eléwúrẹ́ ni ó ń kọjá o. Ṣùgbọ́n bí ewúrẹ́ yìí bá a bá bò mọ́lẹ̀, bó bá dìde kùà tó ń sá lọ, wọn àpáyé ò ṣe yín. Nígbà tí wọ́n mọ̀ pé bá a bá bò mọ́lẹ̀, ewúrẹ́ yìí máa lose memory fúngbà díẹ̀, kò ní mọ ohun tó ń ṣe mọ́, yóò rò pé inú ìgbèkùn ayé lòun wà. Ṣé ẹ rí nǹkan? Nítorí wípé ewúrẹ́ yẹn ó ti pẹ́ ńlẹ̀ ń bẹ̀. Nígbà tó pẹ́, memory ẹ̀ padà pé kí ló ń ṣẹlẹ̀, níbo ni mo wà yìí. Ẹ rí i pé ó dìde, ó ń bá tiẹ̀ lọ, àsìkò tá a fẹ́ kó dìde náà ló dìde òun. Ẹ rí lẹ́yìn tiẹ̀ kò tí ì sọ jínú ayé, bẹ́yìn tó kù náà ṣe é sọ jínú tẹ́ ẹ fi ń kó sínú igbó àtù. Tàkọ́kọ́ ló ti dìde tó ti bá tiẹ̀ lọ yẹn, a máa wá ṣí eléyìí. Immediately tẹ́ ẹ bá ṣí ewúrẹ́ yìí, á gbagi eré tó ráhùn pé inú kí ló ń wà, inú kí ló ń wà. Má kó sínú igbó àtù mọ́, ajá ayé sẹ́lẹ̀ yìí ni, ráńpẹ́ ni ó pọ̀ jù báyìí lọ. Nǹkan míì tún sì wà ká máa mú wá lórí fọ́nrán yìí. Ẹ̀yin tí wọ́n ti fi rú nǹkan báyìí lù ń jìbìtì, ẹ lò bẹ́ẹ̀ nú ayé ni o. Ẹni tí wọn ò tí ì wá ṣe fún, ìwọ náà wá ewúrẹ́ gbélẹ̀, faṣọ bò ó lójú, kó wo ohun tó máa ṣẹlẹ̀. Ṣóògùn lálò ní àbí kàyéfì tó wà ń bẹ̀ kì í ṣóògùn. Sáyẹ̀nsì Yorùbá nù. Èyí ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo ẹni ó ní làákàyè. Ẹ já wá ṣí ewúrẹ́ yìí.
ṣẹ́ẹ̀rí ó kí ó ní wọn kí ló dé pa kámẹ́rà.